nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Orí Olúwa ò ní fi mí sílẹ̀. Orí Olúwa ò ní fi mí sílẹ̀. Àánú Ọlọ́run ò ní fi mí sílẹ̀. Àánú Ọlọ́run ò ní fi mí sílẹ̀. Bí a ṣe ń claim ẹ̀ mọ́ra wa yẹn, lèmi náà ń lo orí ọ̀fẹ́ Ọlọ́run láti sọ fún yín pé orí Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Àmín Jésù. Ẹ̀yin ará mi nínú Olúwa, mo fẹ́ gbà yín lámọ̀ràn gẹ́gẹ́ bí a ṣe kọ́ tàdé ríkà nínú Bíbélì. Ó dáa láti máa ṣoore. Ó dáa láti máa ṣàánú. Ẹni tó bá ń ṣoore, òun lóore máa ń wọ́tọ̀. Ẹni bá ń ṣàánú, òun làánú máa ń jẹ́ tiẹ̀. So ẹ jẹ́ ká máa fi gbogbo ìgbà ká máa fi ṣoore, pàápàá jùlọ fún àwọn tó bá kù díẹ̀ káàtó fún. Ẹ jẹ́ máa ṣoore fún wọn. Ṣé wá rí mi ò sọ eléyìí nítorí wípé kẹ́ ẹ lè wá máa ṣoore fún mi o. Rárá o, mi ò sọ bẹ́ẹ̀ o. Ohun tí mò ń sọ ni wípé ká mọ bọ́n ṣe ń ṣoore. Lóòótọ́ ọlá Ọlọ́run àtẹ̀yìn kọ̀ọ̀kan tẹ̀ wá nù community yìí, ó ní mò ń jẹ́ tí mo fi ń gbádùn mo yẹn ń gbádùn yìí. So ó dáa láti máa ṣoore. Èyí tó wá burú jù pátápátá ni pé kí wọ́n ṣoore fún èèyàn kéèyàn máa mọ̀ pé dá. Ohun tí ò dáa ni ẹni tá a bá ṣoore fún tó bá wá dúpẹ́, ẹni tó dúpẹ́ fún yẹn ìyẹn máa wò pé lórí nǹkan tí mo ṣe yìí lóde tó wá dúpẹ́ inú à fẹ́ dùn láti tún fẹ́ ṣe mí. So ẹ jẹ́ ká máa mọ bí wọ́n ṣe ń dúpẹ́. Bí mo ṣe wà yìí tí èèyàn bá ṣoore 100 naira fún mi, mo máa ń dúpẹ́ bí ẹni pé oore 1000 wọ́n ṣe ni. Irú ẹ̀kọ́ yẹn ni mo fi ń kọ́ ẹ̀yin náà kí oore bá máa jẹ́ ti yín, kí àánú kó bá lè máa wọ́tọ̀ yín lẹ́yìn. Àánú Ọlọ́run ò dẹ̀ ní fi wá sílẹ̀. Oore Olúwa ò ní fi wá sílẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ wo bí ẹni ọba bíire nù yín, ìyá ọba bíire kó fọwọ́ kàn, iṣẹ́ máa pago ìmọ̀ lórí. Ẹ tó bá ti bí da nínú yín kó fọwọ́ kan bọ̀dà Sàámú máa lu ṣẹ̀ṣẹ̀ máa lu mọ́ lórí ni. Well done baby, well done my baby boy. Ṣé máa ti bí da fún mọ́ wọn? Kí ni gbogbo pàlàpàlà eléyìí tó ń ṣẹlẹ̀? Ẹ ṣe rìhásà ni. Ẹ máa ṣe o bó ṣe ń bíyàn nìyẹn o. Èmi mo wọ́kọ́ débí báyìí and as at the time tèmi máa fi dé báyìí wípé Bro Sam wọ́n ti gbé lù jáde wọ́n wá gbé orí wọ́n gbé lórí ìlú níṣẹ́ lọ sùn lọ 1 minute later bọ̀dá Gani dé wọ́n bá mi bí báyìí èmi ní ok ẹ jẹ́ ká jí Bro Sam níṣẹ́ ní bọ́ Gani sọ pé rárá a gbọ́dọ̀ jí wọn àtàwọn àti pẹlẹbẹ wọ́n yarí kan lẹ̀. Èmi rè yíbá mo pé ẹni bá fọwọ́ kàn iṣẹ́ máa pago mọ́ lórí. Èmi náà dẹ̀ wá support ẹni tó bá jí bọ̀dà Sàámú máa lu ṣẹ̀ṣẹ̀ máa fọmọ lórí. Ẹni tó bá súnmọ́ ta lè yàn sùn lórí ìlú. Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló ṣẹlẹ̀ ẹ̀ ń lò lákàyè ni? Èèyàn sùn báyìí, èèyàn wà peace, ó tún họrun. Ẹ̀dẹ̀ wọ́n fẹ́ máa disturb ẹ kí ló ṣẹlẹ̀ náà? Àti pápá wàhálà tẹ̀ ń fi bọ̀dà Sàámú ṣe nílé tẹ̀ ń fi bébí mi ṣe. Ó ti pọ̀jù kọ́ máa sùn kọ́ máa họrun lọ. Kí ló dé? À ń pariwo tó tó ilé níta. À ń pariwo lé wọn lórí. Wọn ò dẹ̀ jí. Wọn ò mira wọn ṣẹ́ ní tẹ. Wọ́n ń họrun kó yẹ kẹ́ ń gbé peace of mind ní ọkàn wọn balẹ̀. Kí ló dé? Wàhálà tẹ̀ ń fi wọ́n ṣe ti pọ̀jù nílé ìjú kọ́ máa sùn síta lọ. Ìyẹn nìkan náà ni point tèmi náà rí tí mo fi nǹkan wá reasonable because látìgbà tí mo ti mọ principal tèmi mi ò rí wùwà báyìí lọ́wọ́ wọn rí so for him to be like this tó bá sọ pé ìfọ̀kànbalẹ̀ ni then ìfọ̀kànbalẹ̀ náà nìyẹn. Wọ́n sùn lórí ìlú níta gbangba tí gbogbo èèyàn wò wọ́n sùn wọ́n họrun ẹ̀ẹ́dẹ̀ lè jí wọn pé jí wọn wọlé àbí tó bá jẹ́ gbígbé ìjọba tó bá tán ó tán tó tán. Olódùmọ̀dù Kíni kí ṣe. Oríṣiríṣi kò tiẹ̀ sí kọ́tẹ́ ní fojú èèyàn rí tán nínú community. Kí ṣe. ló pè kó Olódùmọ̀dù. Èmi rè wíbá. Ṣé mo ti kú ni? Fẹ́ gbá ṣe. Òṣì lẹ́ ń ṣe. Òṣì gbáà ni gbogbo yín ṣe. Èèyàn sùn níwájú ìta ó ń họrun wọ́n ṣe eléyà púpọ̀ àdúgbò orí wọn bó ṣe ń họrun gbogbo yín wá tó ṣe tẹ́lẹ̀dẹ̀dẹ̀ òṣì lẹ́ ń ṣe o wàláhì òṣì lẹ́ ń ṣe nílé. Kí ni
wàhálà yé yín aláàzọ padà ọ̀rọ̀ ewo lẹ́kọ́ ẹ̀sọ́ ẹ̀kọ́ ìwò tí kí ló ṣẹlẹ̀ kí ló dé torí ń ta yín tó tó ilé yìí. ó gọ̀ iwájú ilé ọjọ́ mélòó ni wọ́n ti sùn wájú ilé rí ẹni wọ́n lẹ̀. Gómẹ̀. Ìjàyà. Ó dé padà. láyé mi tí mò ń wá kò ní bàjẹ́ fún mi, wọn ò dẹ̀ ní wá mi tì. láyé tèmi tí mo wá yìí kò ní bàjẹ́ fún mi o wọn ò ní wá mi tì. kò ní bàjẹ́ fẹ́mi náà wọ́n dẹ̀ ní wá mi tì ẹ ṣáà lọ ṣe gbogbo nǹkan tẹ máa ṣe nulẹ̀ ẹ lọ sùn ẹ lọ ọrùn nulẹ̀ kẹyẹ yẹ̀yẹ́ wa kiri àdúgbò. bíbí ọba ọba sà. baby all is well baby my baby. ọlọ́run aṣáánú gbogbo yín àwọn aṣòṣì máa mọ̀ wọ́n sùn síta wọ́n sùn sórí ìlú gbogbo yín náà láìpẹ́ kéde ẹni tó bá di ìgbà kan tí fúnra wọn sì yẹn ní láyé tí láṣẹ kẹrẹ wọn lórí. àṣemọ láṣẹ kẹrẹ wọn lórí. àǹtí bébì ẹ pẹ̀lẹ́. Ẹgbó kí ló ṣe yín? Ẹ wo èmi jáde lọ látàárọ̀ mo ẹ̀ṣẹ̀ wọnú lé ni. Ìgbà tí mo dé ni mò ń gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ bá mi sọ̀rọ̀. Jọ ọmọbìnrin ṣé wà fún aláyè torí tí yọ síbí kó bá ń gùn wá gàràgàrà ṣojú mi rè wọ̀ ṣe dé o jọ fún aláyè ká lè ráyè sọ̀rọ̀ mọ́tà. Bọ́dà Gani ẹ̀yin kọ́ ni mò ń bá sọ̀rọ̀. Bọ́dà Sàámú tí mò ń bá sọ̀rọ̀ ẹ jẹ́ kó dá mi lóhùn. Mi ò Bọ́dà Sàámú ẹ̀ẹ́dẹ̀ inú ẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ ṣáà mọ̀ pé èmi nìkan lọ́pọlọ pípé tẹ̀lé bá sọ̀rọ̀ nílé. wọ́n ń ṣe iná ọba tí wà nílé lóko lọ́nà odò. gbogbo ten community. pátápátá bà mí ẹjọ́ kí nìkan tó ṣẹlẹ̀ gangan ẹ sùn gan níta ń bẹ̀ yẹn kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ sọ fáwa. ọ̀rọ̀ ló gbọ́ yọ ọmọ ìsọ ìkàlẹ̀ yìí ń bá dé gan orin kó wí fún wa Sàámú wíwá. kí ni gbogbo ilé ìbáyìí. ẹ jọ̀ọ́ kí nìkan tó ṣẹlẹ̀ níta lẹ́ẹ̀kan yẹn náà ẹ explain fún wa. ẹ gbọ́ yọ̀ṣibí jọ léèpè kẹ́ ẹ wọlé léèrànṣẹ́ sí pé kẹ́ ẹ má bọ̀ ṣé àwa ìwà níbí kò tó bá Sàámú sọ̀rọ̀ òun rẹ̀ fi kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kẹ́ fi bọ̀ lulẹ̀ kéde ẹ̀bọ̀n ta ẹ̀ máa lọ bọ́ síta. ta ló sọ̀rọ̀. èmi rè wí sọ̀rọ̀. ta ló sọ̀rọ̀. èmi wà. ẹ jọ̀ọ́ ṣé bíjọ lé yín. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bí ò ṣe lé yín o tẹ bá fẹ́ pàṣẹ ẹ lọ sílé yín kẹ́ lọ pàṣẹ fún àwọn neighbors yín pé kó bọ́ síta in fact èmi gangan ni mo ní right láti sọ fún yín pé ẹ bọ́ síta nínú bíbá yìí ẹ dẹ̀ wá sílé onílé ẹ dẹ̀ ńlá lè gàràrà tá lè yín ẹ jọ̀ọ́ o ẹ gbà lé yín lọ o. Bọ́dà Sàámú jàre ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ẹ explain fún wa. Baby. Bọ́dà Sàámú ó bẹ́tà. Bọ́dà Sàámú actually èmi ni mo ní kẹ́ni bọ̀dì má jìn because mo wò dáadáa pé kí ló lè fà tí Bọ́dà Sàámú tó ṣe máa feel comfortable ní position tó ń wà ní ìtàlẹ̀ kan ẹ̀dẹ̀ sùn títí ẹ tún hàn lórí ìlú kí ló lè ṣẹlẹ̀ kí lè ròdò tó bẹ́ẹ̀ kí lè gbé sókàn kí ló fà á mi rí yín bẹ́ẹ̀ rí àti pápá àgbàtẹ́ tó máa wá jí àdúrà ló bọ́ jáde lẹ́nu yín kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí lè rí látọjú oorun náà tẹ́ lọ ló ṣẹlẹ̀ má ṣáà ní nǹkan tó ṣẹlẹ̀ àbí tẹ́ rí. ẹ̀mí gígùn kò ní wọ́n yín o. àlàáfíà kò lè sá fún yín o. àtẹ̀mí náà ìlọsíwájú ni màmá rí lẹ̀ máa rí o. àlékún òye
tẹ́písòdù fi ń bẹ́písòdù tí gbogbo ẹ̀ fi ń ṣe gbangban àlékún òye tó lúkálùkù yìí náà ní tẹ́ fi ń ṣe dáadáa tẹ́ fi ń ṣe tó wù yín àlékún òye náà kò ní fi yín lẹ̀ o. àṣẹ o àṣẹ o. àdúrà mẹ́rin mo ṣe yàtọ̀ sí mi ẹni tó bá fẹ́ kí àdúrà mẹ́rin ẹ̀ ní sáfóhùn kó ìdùn mi. tó bá yín bá kan náà. Go báyìí. Bọ́dà Sàámú. táwọn bá fẹ́ pé yẹ sọ̀rọ̀ yín ọ̀rọ̀ yé yí bọ̀rọ̀ mo ní ẹ̀fín mi lẹ̀ èmi mo mọ tí mo rí ẹ ńlẹ̀ mo dẹ̀ mo gbèsè tí máa gbé o tí mo dẹ̀ rí o ti yé. Ta ni ẹni tẹ́ ń béèrè gangan? ẹni tí mo dárúkọ fún yín lẹ́ẹ̀kan náà lẹni tí mò ń béèrè. Ṣé wọ́n dẹ̀ sọ fún yín pé àwọn wà nílé? mo mọ̀ pé wọ́n wà nílé lóòótọ́ wọn ò mọ̀ pé mò ń bọ̀ o ṣùgbọ́n èmi mọ̀ pé wọ́n wà nílé. Kí ni nǹkan tí wàá fẹ́ rí wọn fún? mo ń láti rí wọn ṣe rí ẹni tí mo wá wáyé èèyàn pàtàkì ni wọ́n èèyàn gidi òun ni wọ́n jẹ́ nìkan tí wọ́n nífẹ̀ẹ́ àwọn èèyàn wọ́n jẹ́ ẹni tí èèyàn gbọ́dọ̀ fi ìfẹ́ hàn sí. ẹ mọ̀ yìí pé Ziyaratul Habibi Siyadatul Hubbi. Akíkà díje ọ̀jọ̀gbọ́n múlẹ̀ on time. ṣé ẹ rò pé mi ò mọ̀ tó mọ̀ ń tẹ́ wí ni lójú yín nísìnyí mò ń parọ́ àrí nǹkan tí mò ń sọ ni òye yìí ìtumọ̀ rẹ̀ ni wípé tí olólùfẹ́ bá ti ń wára wọn lọ ó máa ń jẹ́ kí ìfẹ́ wọn ó pọ̀ sí. Wisdom, don't leave me, don't leave me. Keep it up. So lọ́rọ̀ kan báyìí nǹkan tẹ́ ẹ wá rí wọn fún kí ni pàtó nǹkan tẹ́ wá rí wọn fún gangan. mo fẹ́ lọ sí Cairo láìpẹ́ yìí kí n wá tó lọ mo ní láti fún wọn ní ẹ̀bùn ńlá kan tó ṣe pàtàkì n ò sì lè fi rán mọ́. Irú ẹ̀bùn wo lẹ wá fẹ́ fún wọn? ẹ̀yin ẹ̀ mọ́ sí yọnu ẹ̀tẹ́ mi bá ti fojú kàn wọ́n èmi ò gbé ẹ̀bùn ńlá fún wọn ẹ̀lẹ́ ọlọ́run kẹ́yìn ọmọ ará ayé wọn ò ní dá yerùpẹ̀ sínú gàrí. àmì ooo àmì ẹ̀ pọ̀ mo fọwọ́ àdúrà bọ́jú. àfà ṣé nǹkan tẹ wá ṣe ń bíbá ṣé kò wà important sí i rárá. ó ṣe pàtàkì gan. orí bèbí the father da father their father ẹ̀dá lórí ọjọ́ the silent crowd náà bí yéèyàn. gbẹ́nu kó gbẹ́nu òṣì sọ̀hún ẹlẹ́nu gùn ìwọ làjàsá orí burúkú gan sọ́ra ẹ o. Bọ́dà Sàámú ìmú kan hìí nínú ni ó dàbí yóò bá work lágbára Ọlọ́run wọn pẹ́ ń jáde ní báyìí ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí oòrùn onípayín òjò onípayín lórúkọ Jésù. sọ́ọ́rì pọ́rọ̀ òṣì ló tún sọ jáde lẹ́nu ẹ̀yin ọmọ pẹ̀lú tírẹ́nì tí mò ń fún yín ẹni tójú ò bá pa tóòrùn ò bá pa ẹjọ́ kí ló máa pa ebi ló máa padà sọ́ọ̀rọ̀ ẹ̀ ò pẹlẹbẹ sún báyìí lọ bá ìsẹ́yìn. Guys, let's go. Okay, ẹ wá èèyàn ń béèrè yín àbí ẹ rí wọn ni àwọn náà dúró yìí. mi rí yín bóyá nítorí òrùn yẹn pọ̀ ẹ bó òrùn rẹ. mo ti ń dúró dè yín ti pẹ́ àwa náà kéré inú ayé. ẹ kúrò nígbà kéré inú ayé ẹ kúrò ẹ wo sáìsì yìí ó pọ̀ ju àrẹ ẹ lè ju 4'8" lọ 4'8" ẹ lè ju bẹ́ẹ̀ lọ. kẹ́dẹ̀ máa wò kì í ṣe pé wọ́n ń bú mi o wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ wípé bí ọ̀rọ̀ bá ṣe rí nínú wọn ni wọ́n ṣe máa ń sọ èèyàn rẹ ni wọ́n o. Ọlọ́run kẹ́yìn. kí lẹ fẹ́ rí mi fún kò sí ní ibi mọ́. ẹ wo bẹ́ẹ̀ ṣe ní kẹ́ ẹ máa ṣe o èèyàn dáadáa nìyí ìwọ̀n wàá mọ̀ bóyá àwọn tẹ́ ẹjọ́ ń gbé tàbí àwọn tó wà lágbègbè yín ò mọ̀ bẹ́ẹ̀ ṣe tó. àfà èmi mọ̀ bó ṣe tó. Jésù ò ní yí ibi tán ti bì wọ́n kàkún bó o bá dé Jerusalem lé ní wá ní àtẹ̀kẹ́ni ọmọ ìyá Mary báyẹn pè nìyẹn. èèyàn rẹ nìyí mo ní ẹ̀bùn pàtàkì kan tí mo gbé wá fún yín. ẹ̀yin lẹ ní. Wow, fantastic. èmi lè ní èmi mo lè lè gbà bá mi yọ ọ̀ra
Lọ́ra kúrò lẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ tu òkú kí ló wà bẹ́ẹ̀. Wow. Gbélé sínú ẹ̀ lọ́wọ́. Mo ti fún already. Awesome. This is great. Ṣé nǹkan tí ojú mi kọ́kọ́ rí òun ni I really appreciate you. Wow. Awesome. Please listen. I go. Wani, you've always known how to make life brighter for everyone you know. Bá túbẹ̀ yẹn kà. Okay, sir. You've always known how to make life brighter for everyone you know. Wani, for all the things you do, both big and small, I want to say a big thank you. Kò ní bàjẹ́ fún yín. Ayé ò ní wá ayé tì. Ṣọ́ọ̀kì kì ṣọ́ọ̀kì tó bá búlọ̀kù ẹsẹ̀ yín, Ọlọ́run á yọ kúrò. Ẹ̀ga lọ́gbọ́n ẹ̀ga lóye, ẹ̀ga ní station. Ṣé wàá rí kò tán síbẹ̀ o? Ó tún sì kú ẹ̀bùn kan tí mo tún fẹ́ fún yín. Fúnfún lẹ́lẹ́. Káyì. Ẹ ṣe Ọlọ́run ní padà lẹ́yìn. Bẹ́ẹ̀ ṣe ṣe ni kẹ́ máa ṣe o. Káyé yín dẹ̀ dọ̀tun. Kó dára. Kó dọ̀tun. Káyé yín dẹ̀ dára. Kọ̀ọ̀bá tó ní kẹ́ni gẹ̀ẹ́sọ̀ ayé yín dọ̀tun. Téèyàn bá ṣe dáadáa, á rí dáadáa gbà. Ẹ wo bó ṣe lọ ń ra greeting card ńláńlá fún wa láti fi mọ rírì iṣẹ́ tá à ń ṣe ládùúgbò. Kò sí wàhálà, Ọlọ́run á máa gbé wa lékè gbogbo ìgbà ni. Ladies and gentlemen, Àbúrò ní burúkú la fa yìí ní bọ́dá fún ọba. Ẹ wá. Ṣé burúkú ni máa yìí ni? Èwo ni ṣó lórí burúkú lèèyàn? Kámi lára ni. Èèyàn ṣoore fún mi ń pè lórí burúkú. Mo rò pé nǹkan ṣe ẹ́. Ẹ̀yin náà sáré lọ ẹ fẹ́ lọ lù. Mo rò pé nǹkan ṣọ̀tá yín. Téèyàn bá ṣoore fún yín, ohun tó important jù ni kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹni tán. Ẹni tó dìídì tòmórù green card tó gbé wá fún mi. Ó ṣeéṣe kó jẹ́ pé nǹkan tó kù lọ́wọ́ ẹ̀ láyé lọ́rùn rẹ̀. Òun ló fi fún mi. Ìgbà tí n bá wá kọ́ ilé tí n bá sọ pé ó kéré, báwo mo ṣe máa rí 20,000 gbà? Báwo mo ṣe máa rí 200 gbà? In any position that you are, tí wọ́n bá ṣoore fún ẹ, the only thing and the best thing you will do is what? Say thank you. Kí ló wẹ̀ máa ra lásìkò? Ara bisikíìtì. Bó jẹ́ bisikíìtì ló rà, bó jẹ́ sweet ló rà, á dìrò á ṣe kí ni àdìgbà. Bó jẹ́ omi màá tún kò sí wàhálà. Bá mi. Ó lè bẹ̀rẹ̀ mọ́. Ọlọ́run, kí ló ṣe mí pẹ̀lú 200? Mo lálàá 200 náà ni. Arákùnrin. Àwa o. Òkè ẹ̀kọ́ oríire. Àṣẹ o. Èmi ò ní tí mo lè fún ẹ ní àyín. Fúnra ara rẹ ló fi ọwọ́ ara rẹ yan tó bá fẹ́. Ṣé o rí igbá mẹ́tẹ̀ẹ̀ta tó ń bẹ níwájú mi yìí? Ibẹ̀ ni àyànmọ́ rẹ wà. Ohun tó fẹ́ jẹ́ àti ohun tó fẹ́ dà nílé ayé inú igbá mẹ́tẹ̀ẹ̀ta yìí ló wà. Máa ṣe mẹ́tẹ̀ẹ̀ta. Rárá o, mẹ́tẹ̀ẹ̀ta kọ́ ló máa ṣí o. Ẹyọ kan òun ló máa ṣí nínú rẹ̀. N tó bá dẹ̀ ti bá ń bẹ̀, ohun tí ẹlẹ́dàá rẹ̀ yàn mọ́ òun náà. Àmọ́ kò sí kankan nínú igbá mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ò ní àmì tàbí àpẹẹrẹ. Ṣé n go ahead? Yeah. Can proceed. Tọwọ́ bọ̀ kó mú tó ń bẹ níbẹ̀ jáde.
kò ní di kí n tọwọ́ bọ̀ kò ní di kí n tọwọ́ bọ̀ ń rèé bàbá ó ní 200 naira ló wà ń bẹ́ẹ̀ 200 naira rèé. 200 naira ní lóòótọ́ lẹ́yìn owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kí ló tún bẹ ń bẹ. ìwé ló wà ń bẹ 200 naira ni mo rí ìwé ni mo tún rí òun rèé. káwọn tó wà ń bẹ jáde. ẹ̀mí gígùn àlàáfíà ìlọsíwájú àlékún òye. mo kí ẹ kú oríire lẹ́ẹ̀kan sí. bóyá kí n jẹ́ kí n sígbà mi ó lè jẹ́ pé dọ́là máa wà nínú mi àbí pásítálì máa wà nínú mi ẹ̀yẹ́ ń sígbà mi. pẹ̀lú ohun tó wá kà yìí ṣé wàá wá gba kádàrá ni àbí wàá gba kòdòrò. a gbọ́ pé mi gígùn wà ń bí a gbọ́ pé àlàáfíà wà ń bí ṣé 200 naira ní máa fi lo ayé mi pẹ̀lú gbóngbó ẹ̀. Jésù Kristi gbà mí Jésù gbà mí Ọlọ́run gbà mí bàbá ìtìkálà bàbá ìkálà bàbá ìkálà. ẹ pẹ̀lẹ́ o ẹ rà. arákùnrin jọ wá ẹni ńlá yìí rèé olóríire yìí rèé alálùbáríkà ọkùnrin yìí rèé ó yẹ kí n fẹ́ ẹ lọ́rẹ. adìrú adìgbà lọ́wọ́ ẹ̀ wàá fi ṣe ohun ńlá ó dàbọ̀. $200 naira again. 200. So alá 200 naira lẹ ńlá lọ́jọ́ kìíní àná bíbá ẹ̀ tẹ́ ẹ̀ sùn tẹ́ ẹ̀ hanrun wèrè lórí ìlú táwọn ìsọ̀ǹgbẹ wèrè yín náà táwọn yẹn náà ń jẹ ẹni tó bá jí wọn màá gbá kẹ́sẹ̀kẹ̀rẹ̀ wọn lórí ẹni tó bá jí wọn màá gbá gọmọ lórí tẹ́jọ́ ṣe lélẹ́yà bíbá ẹ̀ láàrin àdúgbò só ń torí 200 naira ni 200 naira. alẹ́ ní lójú àlá sínú àwọn tó kù ń dùn. má dá wèrè ló má dá wèrè ló má dá wèrè lóhùn má dá wèrè ló má dá wèrè ló má dá wèrè lóhùn ọ̀rọ̀ àsìwí ò ṣe tẹ̀lé má dá wèrè lóhùn. má dá wèrè ló má dá wèrè ló má dá wèrè ló. alẹ́ ní o pa ẹ̀mí. oṣù bá tán mo fẹ́ gbowó mi tán mo fún wọn lò. oṣù máa parí mo fẹ́ gbowó mi. Bro Sam, kí ló ń ṣẹlẹ̀ kò yé wa? Akọ̀tẹ́ wa jókòó sínú gbóǹbì báyìí fóònù ẹ̀ ń tẹ̀ látẹ̀kàn ẹ̀ sọ anything. ẹ tó bá ń kọ́ ẹ máa lọ lé ṣé dandan ni kò jókòó mi tó bá ti ń kọ́ ẹ máa lọ lé ìjọ wo ni wọn náà dàbà ètò bẹ̀rẹ̀ sí ní kanjú ìjọ wo. kí ló ṣẹlẹ̀ mo pe fóònù ẹ títí kò lọ kí ló dé. wàhálà yìí náà ń bá kiri gbogbo nǹkan tẹ́ni kì í ṣe náà mò ń wá kiri wọ́n ti dààmú gan mi rí rárá ni. o ò rí $200 naira. mi rí. kò sí $200 naira àlàyé mọ́ ni. wọ́n ti dààmú gan sẹ́ẹ̀ kò sí rárá ni. ẹgbẹ́ ẹ tó ń ṣàjàpá ẹ ń kọ́. àwọn ọmọ ọkọ béèrè wọn ò ní rárá wọn tẹ ní $200 rárá. wọn ò ní $200 lọ́wọ́. ṣé mo máa fẹ́ wá $200 sí báyìí mo máa fẹ́ wá sí báyìí $200 tí mo dẹ̀ nídìí ó kéré jù mo nídìí tó $200 tó máa tó bí i 300 pieces. bàbá Sam ẹjọ ẹ má bínú o kí lẹ fẹ́ fi $200 tó pọ̀ tó yẹn ṣe. mo fẹ́ sun jẹ ni mo fẹ́ sun kí n kó sí pọ́ọ̀tù kí n wá dé kó sí kí n jẹ. ta ni mo ní tó ti gbé náà community rí. eléwo lábẹ́ eléwo lábẹ́. ẹjọ ṣé mi fi. ṣé nǹkan ọ̀sẹ̀ mi ò tí ì yanjú nǹkan tí mo fẹ́ ṣe oníṣẹ́ òfin tó free tí gbogbo yín kọ́jú wáyé ní àbẹ̀wò lè ṣì tẹ̀ ṣe iná free lọ síbò free lọ bó tí ìbá yanjú ilé ò lè kúrò mí o eléwo lábẹ́ elé yí ẹ yí wo lábẹ́. Hello? Wo a ti wà ń bí látàárọ̀ o. A ò bá wọn o.
mọ́tò wọn gan la bá ń ta wọn kò park síta ní àbá wọn látẹ̀ nǹkan. Ó sú mi o a kò dúró síbí báyìí látẹ̀ nǹkan ó nágbára o àyè ń dúró náà. Okay. Sister mi. Gbogbo ilẹ̀kùn olówó àti tí òun yìí anybody. Ìwọ náà sọ bẹ́ẹ̀ a kò wá ń gbà látàárọ̀ ni a rí wọn. Kí la máa ṣe báyìí? A máa nílò àti dúró náà ni àbí kí la fẹ́ ṣe. Ká máa lọ kẹ̀ ládùúgbò tá a ti wá tó jìnnà tó yẹn ká máa lọ ara ò ní ká dúró o. Ọba community mi Bọ́lá Sàámú. Bọ́lá Sam. 200 for you. Mo gbé fún yín tán. 200 for you. Mo gbé fún yín tán. Ẹ kú dúró ẹ kú àpérò lọ́nà kò ní bàjẹ́ fún yín. Àmín o. Wọn ò ní wá yín tì. Àmín. Àhà ni kò máa ṣe kó jẹ́ kí n waste àdúrà tán o mángẹ́lì tó ń bá àdúrà rìn ó ń yẹ ẹ lẹ́nu pé mò ń ṣàdúrà fún yín ìbànújẹ́ ò ní dé báyìí. Àmín o àmín. Ẹ rọ́wọ́ báyìí ẹ fi gbóore yín. Àmín o. Oore 100 á wọlé tọ̀ yín. Àmín. Oore 200 á wọlé tọ̀ yín. O tẹ́ bá nàka sí a máa jóore fún yín lágbára Ọlọ́run. Ẹ kú fẹ́ ó ṣe bẹ́ẹ̀ ó di wá ó ṣe bẹ́ẹ̀ kó ṣe o. Ọba Tuale. Ọ̀rẹ́ Sàámú ẹ ṣé o. Tí mú dáadáa máa kó. Sàámú. Ṣé kò lẹ̀lù? Ẹyọkan náà ni. Bọ́lá Sàámú. Ẹ dáná. Mo gbé fún yín. Táwọn bá jẹ́ obìnrin ọkùnrin lèmi èmi àti ìjọ àjọ wà ní ẹ jẹ́ kí tèmi pé mẹ́rin ẹ fún mi mẹ́ta mọ́. Tí mò ń wò náà nìyẹn tí mò ń wò nìyẹn. O mọ̀ tí wàá ṣe fún mi mẹ́yọ̀ kan yẹn wá kó má dà pé máa fi kún jẹ́ kí n kó pọ̀ fún ẹ. Irọ́ Bọ́lá Sàámú mo mọ̀ yín àníkẹ́ mú wá ọba community mẹ́wàá. Wọn ò ní wá yín tí o. Àmín. Ẹ jọ ẹ má fẹ́ lómi o. Bọ́lá Sàámú ẹ lọ náà ẹ fún wa lówó. Mo fún yín tán ẹ má fún yàn náà ẹ dáná. Bọ́lá Sàámú ẹ dáná. ọba community mẹ́wàá. Ọ̀rẹ́ mi wọ́n sọ fún wa lówó ó yẹ kó lè fún wa bíi mẹ́ta náà. Wọ́n ṣe ẹ̀yà fún wa kékeré àdúpẹ́ jẹ́ ká Bọ́lá Sàámú wàláì mo rò wọ́n pin. Bọ́lá Sàámú fún yàn lówó. Ìfà ó jà mí lẹ́nu. Ìgbà tàdé ti dúró tàdé ti bá wọn ẹ jẹ́ ká máa lọ. Rí wọn jọ mí. Màá ṣe lọ́jọ́ ayé mi rere ni màá lọ́jọ́ ayé mi rere ni màá. Báwo ni? Ṣé o wà òkè? Sísẹ́ yẹn ń kọ́? Wọ́n wọ ọjà rí bẹ́ẹ̀ náà mò ń lọ. Gbẹdẹmú pẹ̀lẹ́. Ẹdẹ. Bọ́lá Sàámú. Ìpínlẹ̀ wa ti bọ̀. Gbàgbà mo fún ẹ. Kí ni kí n fi ṣe? Mo fún ẹ ni. Ẹ fún mi? Èmi nìkan tán. Kí ni mo fi wẹ̀? Irú ọṣẹ wo ni mo fi wẹ̀? Bọ́lá Sàámú fún mi lówó. Ẹ fún mi lówó. Máa ròyìn fún gbogbo ayé. Bọ́lá Sàámú. Wo ire o, máa bá tiẹ̀ lọ́n tiẹ̀ pẹ̀lẹ́. Kí ló ṣẹlẹ̀? Kò sí eré tí mo sá yẹn ni. Kí ló dé? Mo rọ́mọ yẹn ó sọ pé fún un lówó. Mo fún lówó mo fún 200 ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi dáadáa torí mo like tán bá ṣòre fún yàn ó yẹ kéèyàn dúpẹ́. Tòótọ́ ni. No matter what bó ti lè wù kó oore yẹn kéré tó wà á dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe fún ẹ. Ok kẹ́ tó fún mi lówó ẹ ṣé gan kẹ́ fún mi náà nǹkan. Kí n fún ẹ ní nǹkan. Bẹ́ẹ̀ni ẹ ṣe fún nìkan ẹ fún mi náà nǹkan. Iṣẹ́ kí ló ṣe sí mi lọ́wọ́? Ṣé mo sáré eré tí mo sá yẹn gan owó wọ̀ tó. Kàn ṣẹ̀yẹ wẹ̀. Bọ́lá Sàámú náà ẹ rí mi náà ayé já mi sí i kí ló ń ṣe. New note 200. Ẹ̀dùn kí ni àṣírí ṣe jẹ tẹ́tẹ́ ni tẹ́ fi ń pín owó. Mo ti ń rò bẹ́ẹ̀ náà pé àwọn èèyàn máa rò nírò pé bí a mọ̀ jẹ tẹ́tẹ́ ni torí nǹkan mi náà máa rò mo á rò pé owó yẹn tó kéré òun ló fà tán fi ń rò bẹ́ẹ̀ mo wá jẹun fún ẹ méjì. Ẹ má wọ̀rẹ́. Torí ẹ o. Ẹ bá fún mi màá tún gbà sí mo máa gbà sí Rosa. wà lọ́tì ẹ̀. Bọ́lá Sàámú. Ẹ rọra ń bẹ o. Ẹ rọra sà. Báwo ni o? Dáadáa ni sà. Mi ò kẹ́ mọ ara rí. Mọ́ra wa. Ọ̀rẹ́ mi.
kò ní bàjẹ́ fún Àmín, àmín. ẹ ní báráyé fowó Àmín. wọn ò ní wá yín tì láwùjọ àwọn olóríire. Àmín. Ọwọ́ tó ṣe báyìí yẹn wàá máa fi járe ni. Àmín, àmín. Eré á máa bá yín o. Bọ́dá Sàámú ilé ìtẹ̀tẹ̀ ṣe yìí ó tó lọ́tọ̀ àti bẹ́ẹ̀ nípa ẹ̀rí inú wa ìmọ̀ kan tá à ń sọ bọ̀. Ọ̀rọ̀ mi lẹ̀ sọ bọ̀. Ọ̀rọ̀ yín kọ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí là ń sọ. Èmi gan tó orílẹ̀-èdè bí orílẹ̀-èdè gan lèmi náà àmọ́ ẹ wò ẹgbà ẹgbà mo fún yín ni o ẹ nà tán. Bọ́dá Sàámú. Ẹ o eré o eré o. Bọ́dá Sàámú fún wa lówó. Fún yín o. Oríṣiríṣi ara ló máa wà lọ́wọ́ Bọ́dá Sàámú. Ọ̀rọ̀ wọn máa ń yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ gbà. Bọ́dá Sàámú fún wa lówó. Kí ló ṣẹlẹ̀ láti gbà wo? Jésù mi mọ̀ pé ó sì kó láti bí oṣù kan. Báwo ló ṣe wá ṣẹlẹ̀? Owó ń di ọjà. Wọ́n fún ẹ lówó. Ọlọ́run á máa kó wa yọ. Ọlọ́run ní jẹ́ ká réwu o Jésù. Pẹ̀lẹ́, sorry. Mi mọ̀ bá ti wá kí ẹ, mi mọ̀. Sorry ọ̀rẹ́ mi, sorry ẹ. Máa wá time, máa wá wo ẹ̀ ṣùgbọ́n pẹ̀lẹ́ dẹ̀. Sista mi. Ṣé wá pé bá? Ẹ wo kí là ní rí. Ṣé bí mo ṣe ń bọ̀ ní ìsìn ni mo bá rí Bọ̀dá Sàámú. Ló bá fún mi ní 200 naira. Mo ní Bọ̀dá Sàámú 200 naira. Ṣé ìṣọjọ́ bí ni? Ló bá náà òun ò ṣọjọ́ bí ó kàn àwọn kan wọn fi ta mí lọ́rẹ. Bọ̀dá Sàámú fún ẹ lówó? Bọ̀dá Sàámú ó fún ẹ 200 ó dé gbà lọ́wọ́ ẹ̀. Ṣé ó ṣọjọ́ bí tó ń háwó ni? Ó máa dá owó yẹn padà fún Bọ̀dá Sàámú. Ọ̀rẹ́ mi mo ṣe bá sọ̀rọ̀ tán sí ibi owó ló ti gbà mọ́ ọ̀rẹ́ mi o. So ó máa dá owó Bọ̀dá Sàámú padà ní o. Bọ̀dá Sàámú tẹ́mi máa wá fún ẹ lówó wàláhì ó máa dá owó yẹn padà fún Bọ̀dá Sàámú. Sista mi kí ni ọ̀rẹ́ yín owó ọ̀rẹ́ yín ṣe papọ̀ mọ́ ti Bọ̀dá Sàámú? Kí ni Bọ̀dá Sàámú fẹ́ fi ṣe èèyàn pẹ̀lú tó? Ó ló máa dá owó padà fún Bọ̀dá Sàámú dẹ̀ ń sọ̀rọ̀. Ṣé wàá okay? Kó ṣe mi nìkan ló fún náà. Okay now. Ṣé Bọ̀dá Sàámú ṣọjọ́ ìbí ni? Má dá owó padà kó wá wọlé ilé ìṣùkọ́ ìdí ọ̀tọ̀. Sista mi ẹ wo mi ò lè dáwó kọ́kọ́ padà. Kí ni Bọ̀dá Sàámú fẹ́ fi ṣe mí? Bọ̀dá Sàámú ò ṣe èèyàn burúkú náà. Dàpọ̀ ìyẹ́ ńkọ́ gbà tó wà nílé gbà fún yẹ lọ́gbọ́ torí eléyìí ti pọ̀jù fún ọ wo lè dànù eléyìí o ìyẹ́ ni mo fún lówó má dán wo. Abalẹ̀ kò gbọ́n tí mò ń sọ jàre. Tó bá ti gbọ́ tó bá ti máa bọ̀ straight báyẹn wàá kọjá nílé Bọ̀dá Sàámú. Tó bá ti kọjá nílé Bọ̀dá Sàámú yẹn kó máa lọ straight wà á rí next community báyìí ibẹ̀ ni kò gbà ṣùgbọ́n gbọ́ o tó bá ti dé ilé Bọ̀dá Sàámú yẹn torí wọ́n ta kí wọ́n o tó o bá kí wọ́n òun wá wà láti rẹ lọ́rùn nìyẹn o make sure pé o kí wọ́n o tó bá ti gé ẹ̀tẹ̀ kó jẹ́ kí n mọ̀ ó yá náà. Ọ̀rọ̀ Bọ̀dá Sàámú tó dárúkọ ń sìn ló jẹ́ ìfẹ́ bí ẹnì kan. Ǹjẹ́ a ti rí ẹnìkan tó ká ìwà bàjẹ́ kan mọ́ wọn lọ́wọ́ rí àbí pé wọ́n ń wà bàjẹ́ kan? Níbo Bọ̀dá Sàámú sẹ́ǹtì ayé àtọ̀run ni wọ́n rí wọn bàbá ńlá jí òní wọn kàn ní church ni ibi tí ẹ̀gbọ́n yẹn nice day mi ò káwà bàjẹ́ kankan mọ́ wọn lọ́wọ́ rí ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni wípé tí Bọ̀dá Sàámú bá káwà bàjẹ́ mọ́ ìwọ ogun fún rẹ lọ́wọ́ tí wọ́n bá sìn ẹ́ dé bèbè ẹ̀wọ̀n wọn ò ní dẹ̀yìn lẹ́yìn Ọlọ́run. Ó dẹ̀ sọ pé wọn ò wà bàjẹ́ kankan rí látọjọ́ tí ẹ ti mọ̀ wọ́n kò sí bàjẹ́ kankan lọ́wọ́ wọn. Mi ò lè fún ẹ lófo Bọ̀dá Sàámú mi ò rírun nǹkan báyẹn lọ́wọ́ wọn rí bọ̀ kí ló yẹ tó bẹ̀rẹ̀. Nǹkan tèmi mọ̀ ni pé púpọ̀ nínú àwọn tó máa ń ṣe olíolí yìí tá a bá túṣu désàlẹ̀ kòkò wá rí pé wọ́n máa ń fi dídá tó ń ṣe wọ́n fi ń bo àìdá wọn mọ́lẹ̀ ni. You are right o you are very very right ṣùgbọ́n ẹni tá à ń sọ yìí Bọ̀dá Sàámú yẹn mo like wọn dákú nítorí ẹ o. Ìyá yìí ti ń pè mí o jẹ́ ká máa lọ o. Hello. Kí ló máa lọ sọ̀rọ̀ ẹ̀ mú. Mi ò gbà sẹ́ẹ̀. Kí ló gbà ń bẹ̀? Mi ò gbà. Ṣé mo mú fòfun ẹ̀rín ni? Trust me now, ṣe bíbẹ̀ láti dé. Bra Sàámú. Ìwọ Bra máa wọlé. Sàámú. Yọ̀ṣíbí. Ẹ káàsán. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Owó ni ẹ gbà. Kí lẹ gbà? Ẹ jọ̀ọ́ máa béèrè Bra Sàámú. A gbọ́ pé wọ́n ń pín owó kiri ní àdúgbò and a dẹ̀ mọ̀ pé that means pé wọ́n wà ní good mood and we want to use this opportunity pé ká wá gbà tiwa and as for me obìnrin mo mọ bí mo ṣe lè gba tèmi lọ́wọ́ wọn. Ìjọba ohun tí ẹ ṣe jẹ́, your own be so different.
kíkíní ṣe kíní kí bá ń pè wọ́n wá kí wọ́n lé kẹ́yìn náà wá gbowó tìyín àbí torí kò yé mi. iṣẹ́ rí Yọ̀ṣíbí láyé tá a wà ń sìn info la fi ń fò a dẹ̀ gbọ́ pé bọ̀dà Sàámú ń pín owó fáwọn èèyàn nínú community pé wọ́n ń pín 200 fáwọn èèyàn wọ́n wá wò pé well owó yẹn lè kéré but ká tiẹ̀ ká débí ná táwa náà bá rí tiwa gbà nǹkan tó ń wú wọn lórí tó fi ń fún yàn wá lè fáwa náà nǹkan tó ṣe mú wa tá a fi débí nìyẹn. so bọ́dà Sàámú há owó. bẹ́ẹ̀ni. oríṣiríṣi kò máa sí nǹkan tó jù mí ò ní rí tọ́nù community yìí o ìwọ wá dé ìwọ wá ń sọ pé èmi mọ bí mo ṣe lè gbà wọn bọ̀dà Sàámú ó wá ń gbọ́n ọmú nítumọ̀ yìí pé o lè fi ọmú o lè fi gbowó lọ́wọ́ bọ̀dà Sàámú. No, Yoshibi, don't take it personal. Don't get me wrong. At all. Àgbàlagbà ni bra Sàámú, ẹ wò mí náà, ọmọ kékeré ni mí náà. Gbẹ́nu sọ́hùn bí wèrè kíní kan pẹlẹbẹ yẹn bọ́nà bó ṣe ṣe ọmọ kékeré ni mí ìdí ara náà ọmọ kékeré ni ta ló lè mọ̀ pé pẹlẹbẹ tiẹ̀ lè fall in love pẹ̀lú bọ̀dà Sàámú ìwọ náà wá dé ó wá sọ pé ẹjọ́ nítorí ọlọ́run bọ̀dà Sàámú ò sí ilé ó dàbọ̀. Yọ̀ṣíbí gbogbo bíi tẹ́ ń gbọ́rọ̀ lọ ìyàwó tí owó yẹn gangan ló gbé wa débì kò. mo ní kí ẹ pàṣẹ fún jàlọ ṣe é síwìn ni. mo sọ fún ẹ pé ó máa ń kọrin. ha bàbá ẹ ń kanra bàbá ẹ ń kanra wo bó ṣe rí. owó 200 naira nínú community. ọjọ́ yẹn ló máa gbà tí n bá bèrè owó mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bàtàn mo fẹ́ gbowó mi. nǹkan tí mò ń sọ lélẹ̀ 200 àti bọ̀dà Sàámú ń pín káàkiri gbogbo community yìí wọ́n fi ń lórí àwọn èèyàn ní wọ́n fi ń lórí àwọn èèyàn ní ṣé wò rò bẹ́ẹ̀ ni and it's not making sense. ẹ ní sùúrù ti báwo. èmi ò rò bẹ́ẹ̀ ṣe ń rò yẹn o. báwo ló wá ṣe ń rò ó. èmi ni brosan kọ́kọ́ pé lóòótọ́ tán ní kí n bá wọn wá 200 naira change kí n bá wọn ṣe mo dẹ̀ try mo wá mi rí but bẹ́ẹ̀ ṣe wá ń sọ sí pé bóyá wọ́n ní anything ṣe mọ́ brosan nínú community náà oríṣiríṣi ara ló máa ń wà lọ́wọ́ wọn so mi rò bọ́ máa ní anything nínú mind wọn láti any ulterior motive láti. gbẹ́nu dákẹ́jàre kí ló ń sọ yìí kí ló ń sọ sẹ́ni tó fẹ́ wù ẹ̀ka sọ máa kọ́ síwájú orí ni àbí sọ máa gbá aago ó máa lù kiri pé mo fẹ́ ṣèkà o mo fẹ́ ṣèkà mo fẹ́ ṣèkà o kí ni ìtumọ̀ owó tí wọ́n ń pín kiri nínú community wọ́n gbọ́dọ̀ stop ẹ̀ tó láwọ̀ ọ̀fẹ́ wọ́n gbọ́dọ̀ stop ẹ̀. ẹ ní sùúrù mi ò rí big deal kankan nù nǹkan tí bro Sam ń ṣe náà àti pé bẹ́ẹ̀ ṣe ń gbé ìgan ẹ ti ń gbé kọjá normal ṣé ẹ ní nǹkan míì nù sí wọn ni àbí kí ló ṣẹlẹ̀ gangan. wow ó rí big deal bẹ́ẹ̀ nice one ìgbà tó ti sọ pé wọ́n ni wọ́n kọ́kọ́ pè á jẹ́ pé ẹjọ́ mọ́ ń pa ẹni yes ẹjọ́ mọ́ ń pa ẹni. ẹ wá ṣé torí ẹ lè ṣe pè mí sí báyìí kí ni nǹkan tẹ́ ń tra láti ìpínlẹ̀. ṣé kò tó torí ni. mi fún mi bàbí dé. ṣé wàá ti ń lọ ni. kí ló tó fẹ́ máa dúró ṣe ṣe kó dúró kó máa advice wa lórí tí ò yẹ kó advice wa lórí. ọlọ́run ayérayé mo gbórúkọ yín ga ẹ gba ọpẹ́ wa. àmín Jésù. ìwọ lọ́lọ́run tó ń sọ bẹ́ẹ̀ nígbà tẹ́nikẹ́ni ò lè wí. lórí owó yìí tó bá jẹ́ àmì kankan wà lórí owó yìí olúwa fi àmì hàn. àmín Jésù. olúwa fa mi hàn. àmín Jésù. olúwa fa mi hàn. àmín Jésù. olúwa fa mi hàn. àmín Jésù. gbàdúrà jésù olúwa wa. àmín 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 ní orúkọ Jésù. mo kí yín o ẹni bọ̀dá Sàámú ló fún yín lówó yìí gbogbo bí mo ṣe ń gbàdúrà mi ò rí nǹkan kan. bọ̀dá Sàámú ló fún mi àwọn gan ló fún mi lánàá ló sì fún mi lówó yìí. èmi ò wá rí nǹkan kan bí mi ṣe ń gbàdúrà ṣùgbọ́n mò ń bọ̀ ẹ jẹ́ kí mi pe bọ̀dá Sàámú. hello brother Sàámú. sọ bẹ́ẹ̀. mo kí yín o níbo lẹ wà. mo wà nílé. ẹ wà nílé. sọ bẹ́ẹ̀ ṣé bí inú fẹ́ǹsì lẹ wà ẹ kò jìnnà sọ́dọ̀ mi mo wà nílé. ó dà ẹ ṣé. Gbà 200 tí yín rè 200 wọ́n ní.
ẹ wò bọ́dà Sàámú ẹ jẹ́ àgẹ́tì kankan clear o. torí gbogbo eléyìí tẹ̀ ṣe é ṣe mi ò understand o torí ẹ dé sí ẹ há 200 naira lé wa lọ́wọ́ èmi ò mọ̀ kọ́ tẹ̀ 200 naira ṣe tẹ̀ ẹ̀ háwó lé wa lọ́wọ́ o báwo kọ́ ṣe wá lọ́jọ́ kìíní àná ni ẹ̀ tó sọ pé kó ẹ há 200 naira kiri gbogbo àdúgbò èmi ò láìkẹ́ o ẹ jọ́ torí Ọlọ́run ògo tí ó ti tòmí lò kéèyàn kó má gbà o ẹ má fi 200 naira gbogbo mi o ẹ jọ́. Yọ̀ṣíbí kí ló máa ṣe ní tẹ́ máa sọ̀rọ̀ bẹni tí ò lọ́pọ̀lọ́ báyìí. ṣé mi ni mo á dùn wípé mò ń lo owó tí ẹ yọ ta ló dúró kè mo fẹ́ lò kó o lẹ̀. bẹ́ẹ̀ ṣe ń pariwo kí gbogbo yín wó bí ẹyẹ ẹ̀gà yìí a lè mọ ohun ṣẹlẹ̀ ẹjọ́ kí ìdè gangan. kí ìṣẹ̀lẹ̀ gangan wo ni kí ìṣẹ̀lẹ̀ gangan bọ́dá òṣì yìí ni bọ́dá burúkú òṣì yìí ni tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé owó kiri mo sọ bẹ́ẹ̀ náà àmọ́ sọ bẹ́ẹ̀ ayé bọ́dá Sàámú ò lè dá débẹ̀ débi pé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa pọ́n owó kiri máa pọ́n kiri tútù ọ̀dẹ́ náà tó ń pín kiri wọ́n lò wá ní. ẹ ní sùúrù. ẹ wo Brasam if it is because of this 200 naira they fi fẹ́ gba ogún mi ẹgbà kan yín báyìí ẹgbà kan yín ní mi ò fẹ́. ẹ ní sùúrù ẹ sì èdè wo tó lọ́ọ́ mọ́ mi lára ẹ má kàn ṣé bá jọ débì báyìí ni. Brother Sam mo mọ̀ yín dáadáa mo mọ̀ ohun tẹ́ ẹ lè ṣe àti ohun tẹ́ ẹ lè ṣe àwọn èèyàn yín wá sọ́dọ̀ mi wọ́n mú 200 dání àwọn kan ló tún dé ǹsìn tí wọ́n ń pariwo pẹ̀lú 200 naira ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi kí ló ṣẹlẹ̀. èmi ò lógo èèyàn o mi ìdẹ̀ ni lógo èèyàn láyé mi wọ́n ní tí ilé oge ṣe kí ni o tó gèéjẹ látijọ́ tí mo ti wà ládùúgbò yìí kó tó di pé gbogbo yín dé bá mi ìgbà tẹ́ẹ̀dẹ̀ ti dé ìjọ́ wo lẹ gbọ́ rí pé mo bá tẹ èèyàn kan jẹ́ rí ìrọ́lẹ̀ pamọ́ mi mo bá tẹ èèyàn jẹ́ rí ẹni bá hùwà àbàjẹ́ mo máa sìn dé police station àmọ́ kémi bá tẹ èèyàn jẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí n rí èmi lẹ wá sọ wípé ó dà kò sí wàhálà ohun tí ò yé yín máa jẹ́ kó yé yín ẹ̀yin tẹ́ ẹ ti náwó kó tó dípẹ́ débi ẹ̀yin lẹ kó fà ẹ̀yin tẹ́ ẹ náwó ẹ fún mi ní ìṣẹ́jú kan mo fẹ́ wọlé. èwo lọ gbé jáde. ẹ sọ àṣírí owó yín pé tàbí títà. lọ́ǹgì bọ́ọ̀sì mi. ọ̀sẹ̀ ẹ̀yin méjèèjì ẹ bọ́ síbí. ẹ bá mi ṣe kí ẹ bá. ó ti tó ẹ̀rẹ̀ dákẹ́. ẹ̀rẹ̀ tí wàá di báyìí ládùúgbò mo ti dà báyìí ládùúgbò. àbí akẹ́ ìfarabalẹ̀ ẹ gbé síbi ẹ gbà ẹ bá mi nà kíní ìró ẹ bá mi nà ró mi ò lè lu ẹlẹ́dàá anybody Ọlọ́run ò ní jẹ́ kí n lo ògo anybody láyé mi ó yá fà sókè 1 2 3 go. Sàámú Alájọ ti wọ 200 episodes lórí OAFP TV YouTube channel ìtorí ẹ̀ ni mo ṣe ń há 200 naira. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Ọjọ́ yẹn ló máa gbà.
ọjọ́ yẹn ló máa gbà tí n bá béèrè owó mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá ti tán fún Alájọ. Oṣù bá tán bá mi gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa ma jẹ́ ká fi ìjà parí o. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. Kéré lójú owó orí kojú owó wálé ríre. Wọ́n lọ́wọ́ ọwọ́ kan lẹ́ra ayé fi ṣe